Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. Mo ní kí n sáré fún yín ní update gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Èní ni 17th of September. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Mashola Gist TV. Ẹ kú ọjọ́ èní. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ní akínyìn ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí yẹn á ṣe púpọ̀ ọdún láyé. Gist tá a gbọ́ ó ní lórí ìgbésẹ̀ bàbá wa Erin ńlá fún preparation 10-year anniversary wọn lórí ìtẹ́. Gbogbo wa la ti ń gbáradì, gbogbo wa dẹ̀ la ti ń gbàdúrà wípé Ọlọ́run á dá ẹ̀mí bàbá wa sí, wọ́n á pé ní orí ìtẹ́ yẹn kọrin kéṣe. Ẹ̀yin èèyàn lé èyí tá a gbọ́ yìí ó ní agbára díẹ̀. A gbọ́ wípé ìkan nínú àwọn sísí wa yìí ó gba ọ̀dọ̀ màmá wa nínú Olúwa lọ. Màmá wa Esther Ajayi wọ́n ló lọ síbẹ̀ ó lọ bá wọn wípé kí wọ́n wá bá òun bá bàbá Erin ńlá sọ̀rọ̀, kí wọ́n dẹ̀ wá bá òun bá kùnrin wa sọ̀rọ̀. Wọ́n ní màmá wa wọ́n náà bá sọ òótọ́ ọ̀rọ̀ lórí gbogbo ìwà tí ó ń wù ní inú ààfin. Wípé gbogbo nǹkan tó ń ṣe làwọn ti gbọ́. Wípé ìgbésẹ̀ tó gbé láti lọ pé ọ̀nkò òkun ìwà wípé kò dáa tó. Wípé gbogbo gìràgìrà tó dẹ̀ ń ṣe wípé kò lè bá kún ìwà, kò lè bá wọn ṣe competition rárá. Wípé kò lè bá wọn ṣe competition, wípé competition ẹ̀ wípé ibi tó máa já sí kò ní dáa. Ẹ̀yin èèyàn lé recently la gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n ní àǹtí wa tí wọ́n lọ pè ọ̀nkò kún ìwà wípé òun lè fi bàbá Erin ńlá sílẹ̀ wípé nítorí ọkọ ìgbà èwe òun ni bàbá wa Erin ńlá. Wípé òun dẹ̀ fẹ́ kí wọ́n bá wọn parí aáwọ̀ èyí tó wà láàrin àwọn àti Queen wa. Ẹ̀yin èèyàn lé ṣé ẹ mọ̀ pé ìgbà tí àǹtí wa yìí tí wọ́n wà nínú oyún, bàbá Erin ńlá ò sọ fún Queen wa. In fact gan wọ́n ní bàbá Erin ńlá ò mọ̀, wọ́n ní ó bọ oyún yìí títí tó fi di pé oyún yọ ni. Ó dẹ̀ fa ìjà láàrin Queen wa àti bàbá Erin ńlá. Ṣùgbọ́n wọ́n ní right now wọ́n ní ọgbọ́n tí wọ́n ń dá òní pé kí Queen wa bínú. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí Queen wa gbọ́ pé ó lọ pe ọ̀nkù òun, wọ́n ní Queen wa bínú gan pé kò ní right láti lọ pe ọ̀nkù òun. Wípé kí ló dé tó ń dá sí ọ̀rọ̀ òun àti ọkọ òun. Wípé kò sí ọgbọ́n tí wọ́n lè lò, kò sí ìmọ̀ tí wọ́n lè dá. Wípé òun ò lè fi ọkọ òun sílẹ̀ láìláì. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá ti rí pé àárín Queen wa àti bàbá Erin ńlá ó ń gún régé, ìgbà yẹn náà máa ń gbé àwọn ọgbọ́n àrékérekè dìde so that Queen wa fi bínú. Anniversary bàbá Erin ńlá ló ń bọ̀ yìí. Wọ́n ní Queen wa ní pé ọ̀nkọ́ àwọn ò ní láti bá a sọ̀rọ̀. Wípé nǹkan tí ọ̀nkọ́ àwọn ṣe tó dùn òun ò ní pé ọ̀nkọ́ àwọn bá a sọ̀rọ̀. Wípé nítorí arábìnrin yìí òun mọ̀ dáadáa ju ọ̀nkọ́ òun lọ. Òun dẹ̀ mọ gbogbo ìmọ̀ ẹ̀, òun mọ gbogbo ọgbọ́n àrékérekè ẹ̀. Wípé wọn ò lè ròyìn ẹ̀ fún òun. Wípé so kí ọ̀nkọ́ òun kó má dà sí ọ̀rọ̀ yẹn. Wípé ọ̀rọ̀ òun àárín òun àti ọkọ òun ni, kó jẹ́ kí òun handle ẹ̀. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ tán ní Queen wa sọ nìyẹn. Then a tún wá gbọ́ lórí ọ̀rọ̀ aṣọ ẹbí èyí tí wọ́n ní wọ́n fẹ́ mú fún anniversary bàbá Erin ńlá. Bí a ṣe gbọ́ wọ́n ní material, wọ́n ní ó fẹ́ cost 2 million. Wọ́n ní original Queen dẹ̀ sọ fún wọn pé láyéláyé ààfin ò lè san owó yẹn nítorí pé gbogbo owó tí wọ́n fi máa ṣe anniversary wọ́n ní kán dá owó yìí padà sínú àkáǹtì original Queen. Wọ́n ní inú ń bí àwọn kọ̀ọ̀kan nínú àwọn sísí wa yìí pé kí ló dé tí ó jẹ́ pé original Queen ló máa handle gbogbo àkáǹtì anniversary 10-year bàbá wa Erin ńlá. A tún gbọ́ wípé ìgbà tí Queen wa sọ wípé owó aṣọ yìí ó ti pọ̀ jù. Wọ́n ní ìkan nínú àwọn sísí wa yìí wọ́n ní ṣe ló ń bínú wípé kí ló dé tó yẹ pé wọ́n ní owó aṣọ ti pọ̀ jù. Kí
kí ló dé tẹ́ fẹ́ raṣọ 2 million? Kí ló dé tẹ́ fẹ́ raṣọ 2 million? Kí ló dé tẹ́ lọ mú àǹkárá? Tó bá ṣe mí ní original queen àǹkárá ni màá ní kí gbogbo àwọn èèyàn mú. Nítorí pé àǹkárá mi wà tó jẹ́ pé àǹkárá tó dáa ni, tó jẹ́ pé tán bá to stone sí, ẹ ní believe pé àǹkárá ni. Kí ló dé tẹ́ fẹ́ máa waste owó? Wọ́n ní wọ́n ṣe àkáǹtì yẹn débi pé wọ́n lè ṣe business lórí àwọn nǹkan tí àwọn bàbá wa Erin ńlá tí wọ́n fẹ́ ṣe. Wọ́n ní àwọn sisi wa ilé dá business sílẹ̀. Wọ́n ní ẹgbẹ́ àǹtí wa ìdẹ́pọ̀ débi pé ìgbà tán bá mú aṣọ 2 million tán dẹ̀ jẹ́ 40 ẹ̀ mọ iye tó máa jẹ́. Wọ́n ní ṣùgbọ́n original queen ní láyé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Wọ́n lè ná irú owó báyẹn fún aṣọ lórí aṣọ. Wípé wọ́n dúró sí orí ọ̀rọ̀ wọn ni. Dẹ̀ nípa màmá wa tí àǹtí wa yìí tó lọ bá, wọ́n ní màmá wa sọ̀rọ̀. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn wípé kí ló dé, ìyẹn màmá West Ajayi ni o. Wípé kí ló dé tí àǹtí wa tí ó ń kọjá yẹ̀ nínú ààfin yẹn. Wípé original queen ó ń ṣe ẹni tó lè máa bá fi gagbága. Wípé nítorí bàbá Erin náà ò fi ọ̀rọ̀ original queen ṣeré. Wípé tó bá bẹ̀rẹ̀ sí bá wọn fi gagbága, wípé ibi tó máa bá rẹ̀, wípé kò ní dáa rárá. So wọ́n ní màmá Erin ńlá ní kó rẹ ara ẹ̀ sílẹ̀. Wípé competition tó ń ṣe yìí kò dáa. Wípé competition tó ń ṣe yìí kò dáa. Wípé kí ló dé tó jẹ́ pé every small thing báyìí tí bàbá Erin ńlá bá ti mú lọ síbì kan, ipò máa máa ṣe fọ́rífọ́rí, ó máa máa ṣe competition. Ní pé ṣé kò mọ̀ pé àwọn èèyàn mọ̀ pé ó ń ṣe fọ́rífọ́rí ni. Wípé tí bàbá Erin ló bá fẹ́ mú lọ síbì kankan, wípé wọn ò ní mú lọ. Wípé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó dẹ̀ rẹ ara ẹ̀ sílẹ̀. Wípé kó rẹ ara ẹ̀ sílẹ̀. Wípé wàhálà ẹ̀ ti pọ̀jù. Wípé ṣé òun nìkan ni ìyàwó tí bàbá Erin ńlá fẹ́ ni, tó jẹ́ pé gàlígàlí ló máa máa ṣe ní gbogbo ìgbà. Wọ́n ní màmá wa sọ̀rọ̀ o. Dẹ̀ nípa aṣọ tí wọ́n ní àwọn sisi wa fẹ́ mú aṣọ 2 million. Wọ́n ní original queen ní láyé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Wípé owó tí wọ́n fẹ́ fi ṣe anniversary àwọn máa ná wisely ni. Wọ́n ní inú àwọn sisi wa yìí ò dùn. Wọ́n ní original queen ò dẹ̀ wojú wọn. Nítorí gbogbo àwọn pé wọ́n fẹ́ kọ check, wọ́n fẹ́ ṣe nǹkan. Wọ́n ní original queen ni bàbá Erin ńlá fa gbogbo èlé lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyí. Tí a bá dẹ̀ tó gbọ́ update, a máa jẹ́ kí ẹ gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Bí mo ṣe máa ń sọ agbọ́ ní àárẹ̀ o, allegedly ni. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà fún ìfẹ́ tí ẹ ní sí mi lórí channel yìí. Ẹ̀yin èèyàn lé ẹ follow mi lórí Orí Ọ̀fẹ́ Gist TV. Ibẹ̀ ni a ti máa ń sọ̀rọ̀ nípa celebrity gist àti ìrírí ayé. Prize giveaway wa ó ń bọ̀ ní October 15. Ẹ máa gbáradì. Tá a bá ti parí prize giveaway yìí Orí Ọ̀fẹ́ Gist TV láti bá máa ṣe prize giveaway. Ẹ follow mi kẹ́ subscribe. Ó ṣe pàtàkì. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ọjọ́ èní ó máa sàn yín sówó, ó máa sàn yín sọ́mọ, ó máa sàn yín sálàáfíà. Orúkọ mi ò yí padà, Mashola ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè. Ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.